kí àwọn bàbá wa gbọ́ níwáàsí. Tọ́ àbá àgbà Chief Sunday Igboho wọ́n sọ wá àgbà ajáde wá sí i. A kí àwọn bàbá wa àgbà oníwáàsí ní ìpàlẹ̀ tí àwọn náà wọlé wọ́n wọlé papọ̀ mọ́tò tí àwọn àbá wa ní kíni tí àwọn náà wọlé. Nasiru Ismail Manisa Manilezi Nesku. Tọ́ àwọn bàbá wa àgbà àṣà ìhù. Abawa àgbà Abdulhamid sórí ọlá gbàǹgbà. Anakunla. Àríwá àsìjà bí àdá sárígodo. Àwọn ni wọ́n wọlé o, àwọn ni wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́. Sẹ́rí wọn gbọ́ àbá tí wọ́n jókòó tẹ̀lé ara wọn yìí. Láìla àwọn kìnìún àfáàlù. Àwọn bíkún wa sáhàlán. Àwọn kìnìún àfáàlù. Jìlì sátúná. Ìlú sátúná. Ìjọba ìjùlù sùfẹ́rì yàtọ̀. Wọ́n máa ń sọ pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ rí. Ọmọ ní kí lójú ò tí ì rí. Jìlì sátúná. Ìjọba ìjùlù sùfẹ́rì yàtọ̀. Jìlì sátúná. كانت جلولا سبوية. Everybody calm down. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tó ní àsìkò bá wà yìí. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tó ní mo dún kàn lálẹ́ yìí. Èmi máa ń láì kékeré lọ sí ibi tí àwọn àlùfáà mi bá wà. Àkọlé tí wọ́n fún yàn yóò dàbí ìgbà tí wọ́n gbé gbogbo ilé ayé fún yàn ni. Àwọn òṣìṣẹ́ mi dọ́kan bàbá mi inú tí wọ́n ń ṣe wá sí ọwọ́. Mo ti máa ń mọ́nítọ̀ gbogbo àwọn àfáà tí èèyàn bá tó máa ṣe wá sí lọ́wọ́ tàbí wọ́n ṣe nǹkan lọ́wọ́ wọn kẹ́ bá bá wọn. Tí wọ́n bá wá rí èèyàn tí ń bọ̀, wọ́n sì dá wá sí ẹ̀dùn, wọ́n wá gbé àpẹẹrẹ yẹn. Kì í sábà wọ́pọ̀ níbi àwọn èèyàn míì bẹ́ẹ̀. Àwọn àfáà ni wọ́n sábà máa ń ṣe kíní yẹn. Ọlọ́run ní jẹ́ parí àfáà ni. Ọlọ́run ní gbogbo tì í. Inú mi dùn pé mo wà ń bí lálẹ́ yìí. Tí mi bá sí níbi tí wọ́n bá ròyìn fún mi, inú mi ò ní dùn. Ọlọ́run ní jẹ́ parẹ́ torí pé àfáà wa yìí gbogbo nǹkan tá à ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá wọ́n sà mọ́nítọ̀ ni wọ́n mọ̀ dà gbàgẹ́ńbẹ́ tó lọ nú mi tó ń ṣàdúrà pé ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ ṣubú ìyà tí ń jẹ Yorùbá ti tó Ọlọ́run gba Yorùbá yìí là ó máa ń gbogbo àwọn Yorùbá máa pè ní pé àfáà wa kẹ́ ń bẹ àṣẹ èèyàn ní bẹ lẹ́yìn òrò tó rò fi dún àfáà yẹn Ọlọ́run jẹ jáwọ́ láyá gbogbo ẹ̀yin àfáà pátápátá tí ẹ̀ ń bá wa ṣàdúrà lórí ọ̀rọ̀ Yorùbá pé kí ìlọsíwájú ọ̀bálẹ̀ Yorùbá pé àti ń jẹ Yorùbá tó ẹ̀ ní tá láéláé nígbà tí ẹ bá ṣàdúrà títí tí ẹ bá gbé wa délẹ̀ lérí àníwá yìí ti láéláé Ọlọ́run wa níjọ́ kó kọyọ́ parẹ́ Ọlọ́run níjọ́ kọyọ́ parẹ́ ẹ mọ̀ wà ní ojú ọ̀dẹ̀ ní tiẹ̀ láéláé gbogbo ìgbà yòówù tí ayé bá ń jáyé tí bàbá ń jẹ́ gbà ẹ̀ ní mọ̀ sáré ọmọ náà Ọlọ́run ní gbà sẹ́lẹ̀ lórí torí pé àfi olórí burúkú èèyàn lọ sọ pé ta lẹ́yìn àfáà gbogbo àdúrà tẹ́ ń gbà lórí wa ní ń gbà àdúrà tí ẹ̀ ń gbà yẹn àwa mọ̀ lára pé mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra mo ń rí àpẹẹrẹ pé àdúrà yẹn ń gbà àwọn dáadáa pé àdúrà yẹn ń gbà nígbà tí àáfàá wa yìí nìkan lè mi fọkàn sí nígbà mo tún wá rẹ̀yìn àáfàá mi tẹ́ fún jágbàgbà àyà mi tún wá di púpọ̀ lálẹ́ ìgbà pé àṣẹ nǹkan tá à ń ṣe abájọ náà bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ gbàbí kan yọ Ọlọ́run ti bẹ́ẹ̀ táwọn tá bá gbàbí kan yọ àṣàlì pé Ọlọ́run kẹ́ ti bẹ́ẹ̀ ẹ wò bàtí wọ́n dá wa lọ́nà ọjọ́ yẹn ọjọ́ burúkú lọ́jọ́ yẹn tí àwọn DSS àtàwọn sójà yẹn dá wa lọ́nà tí ì báyìí pé ọjọ́ Jímọ̀ lọ́jọ́ yẹn àdúrà yẹn àfa wa ń gbà ní wọ́n ti páàkì ẹlikọ́pítà tó ń fi gbé mi dábùjá ń jọ yẹn tọ́lọ́mù ní bẹ́ẹ̀ ṣùgbọ́n bí a ṣe ń lọ́nu ọkọ̀ wọn sọ fún ẹ̀gbọ́n mi àtàwọn tó tẹ̀lé mi pé àwọn bíbí yìí wọ́n fẹ́ mú wa ní òkú bá a ṣe ń gbàgbé kan náà kọ̀ọ̀kan bí búlọ̀kù wa kì í ṣe kìíní ọ̀wá ní nǹkan tó dẹ̀ kó gbogbo ọ̀nà kò mọ̀ lọ́wọ́ ọ̀tọ̀ 60 Ọlọ́run rí mi mo wá rí i pé àdúrà yẹn ń gbà ẹ̀mí yẹn kàn wọnú mi pé bọ́ọ̀lẹ̀ tí wọ́n bá wọn jà kí sọ́jọ́ ó ṣe àbábọ́lẹ̀ bá bọ́ sọ́lẹ̀ àbí bí Ọlọ́run ṣe fi nígbà tí yẹn fi ẹgbà yìí lọ ẹ̀yẹ ọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ fún wa àfa ẹ̀ ní jábọ́ láéláé àdúrà mo fọlọ́ ń bu àdúrà yẹn gbà èmi ò rí wẹ̀rí kí ẹ̀ mọ gbàdúrà kọ́dẹ̀ mọ́ ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ṣe nǹkan mí ta rò yí pé kìnnì kan báyìí Ọlọ́run sọ pé èmi ni mo sọ bẹ́ẹ̀
ọlá àwọn tí ń gbàdúrà fún tó sọ wọn ti sọ ní Ọlọ́run ní jẹ́ tán àfa. Àmín. Àmín. ẹ rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ìkọ̀sẹ̀lẹ̀ yìí torí pé ẹ̀ ń sọ fọ́lọ́run pé ìyà tí ń jẹ wá tó ìyà tí ń jẹ Yorùbá kì í ṣe mi mọ̀ ń ṣe bó ṣe mọ̀ ń ṣe yẹn ìmọ̀ sí Ọlọ́run àti ẹ̀yìn àfa àtẹ̀ǹpẹ̀ torí mi ò màdúrà gbà mi ò jí ní fọ́lọ́run sí àná yìí mo fọ́lọ́run wúra bẹ́ẹ̀ ṣe ń wò mí ní lọ́lé olóògùn kẹta ní ìṣẹ́gbàwó kẹta Ọlọ́run nínú mi mo máa ń so ògùn mo jogún bá ògùn lọ bàbá mi ni o paraku ògùn olóògùn mo máa ń tó ògùn àti ìṣẹ̀lẹ̀ mi lọ ṣùgbọ́n ọ̀pẹ ẹlòmíràn ní mo ṣe ìyàwó báyìí mo ṣàwó báyìí ní mo wá close máa wà fà àkọ́kọ́ yìí láti kékeré mi mo ti close máa wà fà mo súnmọ́ àfà gan ni o tọ́lẹ̀ jẹ́ pé èmi mọ̀ pé àwọn àfà gan nífẹ̀ẹ́ mi tó pọ̀ Ọlọ́run ní jẹ́ tán láéláé Ọlọ́run ní jẹ́ tán láéláé Ọlọ́run ní jẹ́ tán láéláé gbogbo àdúrà tẹ̀ ń gbà lórí wa ní gbà bẹ́ẹ̀ bá rí mi tó lọ́wọ́ òde yẹn òkú ní ọmọ rí láéláé bẹ́ẹ̀ bá wá rí wo yín tó bá lọ́lọ́wọ́ fàṣẹ sí lẹ́nu ó ti yá wèrè àdúrà tẹ̀ ń ṣe fún mi òun rí pé nígbà lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run wá ní jẹ́ tán láéláé inú mi wá dùn bí lálẹ́ yìí gbogbo àwọn àfáà wa tí wọ́n ń ṣàdúrà fún wa ohun tá à ń ṣe yìí wèrè yẹn ní ó sọ pé ọ̀sán àfáà lẹ́yìn wa wàláì wèrè yẹn ní ó sọ pé ọ̀sán àfáà lẹ́yìn wa bẹ́ẹ̀ bá ti àṣìṣe ìdí lálẹ́ yìí pé kì í ṣe àfáà wa nìkan ní jagun fún wa ni mo wá rí i pé bí àfáà ṣe ń ṣe àdúrà ìdùnnú pé ìkan táwọn ń ṣàdúrà lé lórí Ọlọ́run gbà á inú wọn máa ń dùn àwọn èmi náà fi wá gbéra ẹjọ́ yẹn pé àwọn èèyàn ti a rèé ara mi balẹ̀ kí n lóde kí n lò ṣẹ́jú márùn-ún rí tí n bá jókòó láàrin ìṣẹ́jú mẹ́ta mo ti yá dànù mo ti wà ń bí ẹ rí i pé bàbá ẹdẹ bá mi ń bí mi inú mi sì ń dùn lórí ìjókòó yẹn bàbá mi ni mọ́kànjú mo ní mi tọ́jú bàbá mo wà pẹ̀lú ilálẹ̀ yìí Ọlọ́run ní jẹ́ tán. Àmín. ọdún ilé Ọlọ́run ní ṣe ní àsìmọ́. Àmín. ọdún tí ń bọ̀ tá a bá fẹ́ ṣe mọ̀ nínú ẹ̀bí wa ń bí báyìí mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run àwọn ọba wa àti àwọn èèyàn ńláńlá lájọ jókòó sí bí báyìí. Àmín. pé a ti Yorùbá ti wà lómìnira tó dáa ilẹ̀ Yorùbá ti dáa jù báyìí lọ. àbájọ ti wà fún wa. àdúrà yín tẹ̀ ń gbà yẹn bẹ́ẹ̀ sì ń gbà kọ́lọ́mbà apá gbogbo àwọn Fúlàní tí ń ṣe jàmbá fún akọ́lọ́mbà apá wọn rẹ̀. ó wá gba òmìnira tó dáa fún Yorùbá. ẹ̀ tún mọ bá a fi kún àdúrà yẹn. èyí tẹ̀ ń gbà o àwa sì mọ àwa ó yé èmi àtàwọn tá a jọ ń ṣe wàhálà pé àdúrà yẹn ń gbà torí pé à ń rí àpẹẹrẹ àdúrà yẹn ní gbogbo nǹkan tá à ń ṣe Ọlọ́run ní jẹ́ tán láéláé ẹ ṣe àdúgbò àfà ẹ̀ ní jábọ́ ṣùgbọ́n ẹ̀ ní bínú sí wa sọmọ pé bàlẹ̀ láti wá a sì gbọ́dọ̀ dé Ìbàdàn lálẹ́ Ìbàdàn so a wá ṣe ètò owó àdúrà bíi 200,000 fún àbá mi ẹ̀ ní bínú ní ọdún tí ń bọ̀ lágbára Ọlọ́run yóò jù bẹ́ẹ̀ lọ a fi nǹkan àdúrà tó jù bẹ́ẹ̀ lọ lẹ̀ so ẹ̀ níbi tó gbogbo wàhálà yẹn àgbà owó lọ́wọ́ àwọn olóṣèlú kankan kọ́ bá wọ́n bèèrè tá à ń ṣe jẹ́ tàbá ti ń gbowó lọ́wọ́ olóṣèlú wọ́n bà kẹ́tà à ń ṣe jẹ́ àwa náà ń sọ́ra sí Ọlọ́run lè gbé wa délẹ̀ lérí tó wọ́n bá 200 yẹn kẹ̀ máa manage ẹ̀ so pẹ̀lú ògo Ọlọ́run ọdún tí ń bọ̀ á gbé gba owó ńláńlá tán á mọ̀ sọ pé bàbá ẹ̀yẹ fi báyìí lẹ ọ̀yà wọlé fi si tó yẹ pé á mọ̀ sọ pé ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn àfa àwa tọ́lọ́ yàn fún wa àwọn lọ́lọ́run lò fún ata fi jàjà sẹ́gun lórí kẹta ṣe yóò sì rí nìyẹn lágbára ọlá yẹn náà tẹ́ ná. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar. ẹ jẹ́ ká sí ẹ̀ka nígbà tó tọ̀ ẹ̀ sí. gbogbo ẹni Ọlọ́run tẹ wà níkàlẹ̀ mo fi Ọlọ́run bá tó dá mi tó dá yín mo fi kí gbogbo ẹ̀yin ìyá wa tẹ wà níkàlẹ̀ látẹ̀yìn odi àti nílùú Ọ̀ṣun mo fọlọ́run bá kí àlejò tá a gbà lálẹ́ ní àlejò ńlá ni ẹni tó yẹ ká gbarú àlejò yìí òní tí Al-Qur'ani sọ tí Báíbù sọ tí ẹsẹ̀ Bágan náà sọ. A rí i pé gbogbo ìwé tí Ọlọ́run bá sọ kalẹ̀ mustamilun ala shay'an nǹkan méjì ní gbogbo ìwé tí Ọlọ́run bá sọ kalẹ̀ wá preach. mustamilun ala shay'an. ìtàbí mà pé nǹkan méjì ni pé tá a bá lọ sí inú Suratul Baqara ní verse 110 Ọlọ́run bá sọ ń bẹ̀ pé
وأقيموا الصلاة وآتوا الزكاة. أقيموا الصلاة. má jà bá ẹja kan wà má tukọ̀ dìmú ní àǹfùsìkò mínírààrí tẹ́jìdú nílàláì. wà á sábà jìnnà kọ̀sítọ́jú nínú lọ́wọ́. olóyè ẹ̀dùn lẹ́gbẹ̀ẹ́ mi kẹ́ tó wá lọ. èyí tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kó káàkiri gbogbo àgbáyé. tí gbogbo àwọn àbá alágbàáyé la sọ fún ọjọ́ olóyè Sunday Igboho tó bá ń wà pé akàntì èmi wájú ni èmi kàn ń ṣe agbẹnusọ ni. díẹ̀ nínú àwọn àbá alágbàáyé la rí níkàlẹ̀ yìí o làwọn bàbá wa tí wọ́n wà níkàlẹ̀ yìí o làwọn ẹni Ọlọ́run tí wọ́n wà níkàlẹ̀ yìí o. ó ti ń hàn káàkiri àgbáyé. bàbá olóyè nǹkan méjì ní gbogbo ìwé tọ́lọ́ ń sọ kalẹ̀ àti ẹsẹ̀ fa nǹkan méjì náà wá preach. òun náà ni ìrẹ́pọ̀ èèyàn láàrin àtọlọ́run àkọ́kọ́ nìyẹn Ọlọ́run sọ pé wà kí mo sọ̀lá àtàwà á tún sàkátà. àárín èèyàn àtọlọ́run ni wà kí mo sọ̀lá àtàwà ìmọ̀ sí náà nìyẹn ṣùgbọ́n wà á tún sàkátà àti wà má tún kọ́ dì mọ́. ìyẹn méjèèjì yẹn sàkátà lọ ní ká yọ láàrin àwọn èèyàn síra wa lórí ká lè fi kúnra wa lọ́wọ́ ẹni tó kù díẹ̀ káàtó fún káàrán lọ́wọ́ lọ́lọ́run ní ká yọ sàká. wà má tún kọ́ dì mọ́ ní àǹfùsìkò mini ayé tẹ́jì lúwí Ọlọ́run ní tó kálukú tẹ́gbẹ́ tó máa sí láàrin ara yín síra yín ó bá níwájú Ọlọ́run. ẹnu tí mo fẹ́ lò nìyẹn nǹkan méjèèjì yẹn mo wá rí wà má tún kọ́ dì mọ́ ní àǹfùsìkò mini ayé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sí láàrin ara yín ó bá níwájú Ọlọ́run. àbá mélòó ló ṣe tán àti ran ẹnìkejì lọ́wọ́ pásítọ̀ mélòó ló ṣe tán àti ẹnìkejì lọ́wọ́ babaláwo mélòó ló ṣe tán ẹ̀sìn mẹ́ta ta ní Nàìjíríà yẹn ló ṣe tán àwa rí ẹnìkan tọ́lọ́hún kẹ́ tọ́lọ́wọ́ tọ́lọ́lá Ọlọ́run ti dá lóhùn ìdí ọ̀jẹ̀ kọ́ ni ò rí ọwọ́ àfi ẹ̀mí rẹ̀ lẹ̀ nítorí ọkọ̀ ṣe mí lè mọ̀ nìyẹn o èmi kì í gbà fún yàn kí n tó lè gbà fún yàn wà á jẹ́ aláàánú rẹ̀ fún un wà á fẹ́ tẹlómi ìmọ̀ tiẹ̀ olóyè nàdúrà yìí mo ti fún ọ rí láì mọye ìgbà ó ṣẹ̀ṣẹ̀ kan rí ó ṣẹ̀ṣẹ̀ kan mọ̀ rí mo ti fún wọn rí lórí social media táwọn èèyàn pẹ̀lú pé ọ para rẹ ọ ṣe gbà wọlé ẹ ti ẹ̀ jẹun pamínà ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá bí ṣe jẹ́ rẹ̀ tó wá mú jáde látara wọn wọ́n wò pé ṣé èèyàn lélẹ́yìí àbí sẹ́wọ̀n ni àbálìjẹ̀ nù. ẹni Ọlọ́run bá ti kẹ́kẹ́ kì í fẹ́ kú mọ̀. ẹni tó ní mọ́tò tó nílé àwọn ẹbí rẹ̀ ò sí nínú ìdílé wà lókè òkun kí ló fẹ́ jẹ́ tí báwo là ń dààmú. àwọn abẹ́yẹ kábìrì àwọn ṣiṣẹ́ tó bẹ̀rẹ̀ pé gbogbo ibi tí yóò bàjá sí àbùkù jẹun náà kàánú náà tẹ́lẹ̀ dábàá máa lọ ká máa lọ. ẹni jẹun tó wù. irú ẹni wá fi ẹ̀mí ara rẹ̀ ibi tí yóò bàjá sí agbọ́dọ̀ tẹ́ olórí ibú èèyàn ni ò ní tán sí ẹni bẹ́ẹ̀ lọ́rùn. olórí ibú èèyàn ni ò ní tán sí ẹni bẹ́ẹ̀ lọ́rùn. Etí ẹ̀mí rí tí wọn ò bá rí etí mo rí ni mo ń sọ lálẹ́ yẹn. ẹni Ọlọ́run wàláhù ya àkàtàtù bí ráhámàtì yìí máa ń yà sáà. kò sáré tó lọ́wọ́ lè dúró sí lára. ó lè má jẹ́ àbá àkọ́ mẹ́jẹ̀ pásítọ̀ tọ́lọ́wọ́ sì máa wà lára rẹ̀. kódà ó lè tọ̀wọ́ sí. tá a bá ti wá rí lára rẹ̀ ẹ má jẹ́ ìtòní pé mutí tàbọ̀já mu gbó agbọ́dọ̀ gbà fún tí ń bẹ lára yẹn. àwọn kan sọ ń pèrè sólóyè Sunday Igboho lẹ́ ń tẹ̀lé ẹlẹ́bọ lẹ́ ń tẹ̀lé oníwọ̀n tó ìṣẹ̀lẹ̀bọ èèyàn mi lọ́ọ́ ràn lọ́wọ́ èèyàn mi lórí ìdílé tara rẹ̀ wọ́n yìí ìṣẹ̀lẹ̀bọ lẹ́dẹ̀ rẹ̀ nínú tọ́lọ̀ ilé wa ṣe láyé nínú olóyè olóhùn ṣe láyé ìwà ń pariwo ẹgbẹ́ Ọlọ́run ẹgbẹ́ sọlọ́ ọ̀gá ń pariwo sì lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ yẹn lọ́wọ́ sọ́wọ́ àti ṣiṣẹ́ Ọlọ́run báyìí olóyè kò ní sẹ̀mí yín kò ní sẹ̀mí ìjọ tí mo lọ sílé olóyè àwọn èèyàn ni wọ́n pè mí kódà ọ̀gá ọlọ́pàá kan wá láti ó pè láti Ondo State ó ní àbá ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ lọ rí olóyè ẹ̀yìn àbúrò kẹ́ ẹ jọ sọ̀rọ̀ wọ́n náà wọ̀ àwọn á ń pè mí bẹ́ẹ̀ mọ́ èmi kì í lọ ní olówó o èmi yìí wá ẹni tó lọ́ọ́ bá ti kẹ́ bìkọ́ èyí tí àwọn èèyàn ti gbèsè wọn lẹ́mìí pé bùkátà náà máa lọ gbé bá àwọn èèyàn sí bẹ́ẹ̀ bá ti wá lẹ́nu mi tòde a máa lù pé ó wá tọrọ owó ni nísinsìnyí lè di lọ nìyẹn nígbà tó wá pè mí máa fẹ́
Tẹ́bí tìtì ni mo bẹ́ẹ̀ kí tó wọ́n bá lọ. Ìdí nù tí ọ̀yẹ́ ń jẹun nígbà mọ́ wa. Mi ò fẹ́ gbowó. Mo ti ní ìpinnu pé tí mò ń lọ yìí o, mi ì ní gbowó, mi ì ní jẹun. Mo ní mi ní gbọ́ mi ní jẹun. Ṣùgbọ́n olóyè á fa gidi fún mi lówó níjọ́ náà. Mo wá sọ kíní kan lọ́jọ́ náà lọ́pọ̀ kí lájú kò lọ́dọ̀ yìí o. Mo ń lọ sọ́dọ̀ àǹtí mi yẹn o. Láti bẹ́ẹ̀dẹ̀ dàpọ̀ máa nìyẹn. Àǹtí mi tó ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́jọ́ náà lọ́nu. Mo wá dọ̀dọ̀ wọn, wọ́n wá sọ kankan tó yà mí lẹ́nu. Wọ́n wá ní olóyè Sunday Igboho, sísá wa kan, wọ́n wà ní Texas. Òun àtọkọ rẹ̀ àwọn mẹ́fà náà kó Nàìjíríà lọ́jọ́ kan náà wọ́n sì fi ibẹ̀ náà ń gbé dìse. Wọ́n wá ní shopping complex kan ní tipa garage kan ní ọ̀dọ̀ yìí ẹ̀rẹ̀ ọ̀pẹ́ mi ò mọ̀ náà. Akẹ́lẹ́ express ní Ìbàdàn. Wọ́n ní àwọn area boys wọ́n bá gbé sọ́ọ̀bù láti ilé ìtọ́ka sí mẹ́wàá náà láti gbogbo ẹ̀. Wọ́n bá ń dààmú kiri. Wọ́n ní tí mo mọ̀ pé olóyè àwọn lọ bá pé bí gbogbo ẹ̀ ṣe ń fi owó tó ń gba owó ńláńlá lọ́wọ́ wọn pé káwọn area boys tó sí. Ọlọ́lọ́ yóò gba nǹkan kan lọ́wọ́ pé ẹ lọ sí ṣọ́ọ̀bù àwọn ọmọ yẹn. Mo ní Subahana, àṣé mi ń sí ẹni tí mo sọ̀pọ̀ àṣé ibi mo wà àtọ̀jú ọ̀nà ni. Wọ́n ní olóyè làwọn wá nọ́mbà wọn pé ẹja kan kò ní ti fi nọ́mbà Sunday Igboho wọn làwọn àwọn kẹ́kọ̀ọ́ lórí fóònù. Wọ́n sọ pé sísá ẹ má wọ̀nyí wọ́n á sí lọ́la náà bá sí ẹja. Nígbà wo ni sọ pé àwọn sì já ẹnìkan kan ò sì disturb àwọn wàláì ẹ̀ẹ́nà jókòó yẹn. Àbí ẹ̀dìdé ọlọ́wọ́ ti rántí. Ṣé rántí ní níbi excellent supermarket. Yorùbá tó rí wọn ní Yorùbá ẹni Sunday Igboho. Ẹ dákun torí bí tẹ̀ ń lọ. Bàbá mi ẹ̀gbọ́n náà di sáà gbà nílùú Tùrù. Ṣéèwù. Ṣé ìjọba wa ní kéwú? Nínú àwọn ọmọ kéwú wọn. Ẹnìkan bẹ nínú wọn nínú wa Ìgbòho ni. À ń pè ní Abdulrahman. Ọ̀dì ọmọ kéèké. Ọmọ tí àwọn afá wa ni. Tí òrùjú. Ṣé wá rí olóyè Sunday Igboho? Olóyè Sunday Igboho. Kékeré tètè. Ọ̀rọ̀ òyìnbó kékeré fún. Àfa kan ní ìmọ̀lì nígbà kù síkà sọ́ọ̀lì hàn látàtà fi ìmọ̀lì nínú Ọlọ́jọ́ ti rẹ̀. Múrì kílà mílíọ̀nù náà ti wà kọ́ọ̀lì. Àkọ́ọ́lì. Olóyè Sunday Igboho. Bàbá Igboho. Má bẹ̀rù. Wọ́n ní ẹ má bẹ̀rù, ẹ má sojú, ẹ má fòyà. Máa ṣe tiẹ̀ lọ. Ẹ máa sin tẹ́ lọ pẹ̀lú akéde ní sébọ̀ láti ilẹ̀. Wọ́n ní wọ́n pé ẹ̀yin ẹ má gbọ́. Ọlọ́run bẹ pẹ̀lú yín. Ìlú yẹn bẹ pẹ̀lú yín. Àjẹnú bẹ pẹ̀lú yín. Gbogbo àwọn wòlíì àwọn ọ̀dọ́ wa níyà. Àwa wòlíì á bẹ pẹ̀lú yín. Ẹ fọkàn balẹ̀. Ọlọ́run tí wọ́n ń bẹ níwájú yín o. Ọlọ́run tí wọ́n bẹ níwájú yín o. Ẹ ṣàlékún ẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run bẹ fún yín o. Ìbẹ̀rù Ọlọ́run bẹ fún yín. Ẹni tí wọ́n bá ṣọ̀tá. Ẹni tí wọ́n bá ṣọ̀tá ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ kọ́ ọ máa jáde láàkó tá a wà yìí àánú Ọlọ́run ni. Wọ́n máa lé yín ní wà ní báyìí. Bí wọ́n bá ń lé ibà ìwọ̀n wọ̀ ṣubú ni. Bí wọ́n bá ń lé ìwọ̀n ní ibà ìwọ̀n wọ̀ ṣubú ni. Wọ́n lé ànábì Muhammad. Wọ́n lé ànábì Muhammad. Wọ́n lé wọ́n lé wọ́n hò. Wọ́n lé wọ́n lé wọ́n hò. Wọ́n ò sì rí ànábì Muhammad. Ànábì yẹn ju iṣẹ́ parí iṣẹ́. Olóyè Sunday Igboho. Bàbá wa Igboho sàn. Gbogbo àwọn ọ̀tá yóò máa bá ní sàmìjọ náà. Ọlá àkọlé àlùkòránì. Ọlá ìyá àlùkòránì. Ọ̀rọ̀ yanjú ní. Máa ṣe ìbọn nínà fùsíkà fúnra rẹ̀. fúnra rẹ̀. Sọ́ọ̀lì hàn. Iṣẹ́ rẹ̀ tó ṣe lọ. Látàtà fi máa wo bí máa wọ̀ yìí. Máa wo bí máa wọ̀ ọ̀hún. Má bẹ̀rù. Múrì kílà mílíọ̀nù náà ti wà kọ́ọ̀lì. Wọ́n bu àwọn tó yín ọ̀. Wọ́n bọ̀ wọ́n tó yí ọ̀. Ọjọ́ náà wọ́n kí ọ. Ìwọ́jọ́ lọ́wọ́ kí ọ, ìjọba tó ní ó kí ọ. A ní ìgbàgbọ́ pé òun kúnlẹ̀ láyé. A ní gbàgbọ́ àti gbogbo wa pátá ogun òní borí yẹn yìí náà borí ogun. Ilé àdàlà níyìí àzì. Gbogbo abiyamọ ayé ọjà náwó sí bàbá. Abiyamọ ayé ẹnìkan sí wọn. Gbogbo wọn náà tó àbá kí nǹkan àrí ọbàjẹ́ tó nífẹ̀ẹ́ lẹ Yorùbá. Ìdènà ẹ̀rọ bíkíbi tó náà. Ìdènà ẹ̀rọ bíkíbi tó náà kọ́ náwó sọ́lá yìí sí Sunday Igboho sí Chief Sunday Igboho. Àlẹ́bí ló ní mọ́ kàrá
alábìlẹ̀ tó bá jẹ́ alámúnásìrá àti alámútàlá kẹ́yìfà súra méjèèjì yóò ní nira kan tó ní tó ń bọ̀. ó ṣe dàbá ìtàbúrò ní ṣẹlẹ̀ sí. a lè sọ̀rọ̀ yín tẹ́bí. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà mọ́ òlídì wà láì torí yín lójú òfòrú. wà láì rọ́pùnì kàábà. ẹ wá tún ti jọ náà lójú lára wa torí rọ ni Ìgbòho ò lè wá ńlọ́pọ̀ jù ní gbogbo ẹtí bẹ lórí fífi. ẹ wá jẹ́wọ́ pé kò sọ̀rọ̀ rí ọmọ Adéyẹmọ tí ọba ní í ṣe kò ní sọ. ó ní ẹ̀yin ará Kẹ̀lẹ́ mò ń bọ̀ níjọ́ báyìí ó sì lọ ó máa ń bọ̀ báyìí lórí igi tó gbò báyìí ọmọ Adéyẹmọ lélẹ́yìn. ó ní tó bá tún dọ̀tún láyé tó wá jẹ́ kí yín àtúntò débẹ̀ ni ó ní bá ìjọba yìí là ń lo oògùn ó sì lọ. Olúwa ló ṣe é bẹ́ẹ̀. Alábẹ́sí àti alámútàlá kẹfà méjèèjì wọn lágbo wípé gbogbo ẹni tí ń fẹ́ pọ̀jọ́ tí ń bí lọ. Bọ́dọ̀ bá ti kẹ́yẹ̀ tẹ́ tí ń ṣàdúrà fún pọ̀jọ́ tí ń ṣe pẹ̀lú tó wò ní ṣòro náà. Àtàdúrà àtẹ̀pẹ̀ ní ọ̀nà orí mara àwọn èèyàn tó bá jura wọn lọ ní òun. Ẹni tí ń ṣe pẹ̀jọ́ dọ̀rùn ẹni tí ń ṣàdúrà jẹ́ wa àgbẹ̀rẹ̀ sẹ́yìn fún ẹni tí ń ṣe pẹ̀ wọ́n sì yàrá yòó. Alábẹ́sí àti alámútàlá kẹfà káyé kẹ́tì lọ́gbọ́ ọmọ Adéyẹmọ rẹ o Olúwa ìwọ làlẹ́ ìwọ lòní gbogbo bí wọ́n ṣe tó ẹ wá dìde ẹ wá jí ju àmọ́ ìlà ẹ ti ṣe dáadáa níwájú ọlọ́run ètò ṣe lónìí ètò lágbára odidi ìjọ kẹ́lẹ́ lẹ dọ̀bálẹ̀ fọlọ́ bẹ́ẹ̀ ti tó níwájú bàbá wa Musa Buhari ẹ wá dọ̀bálẹ̀ lẹ́dàtọ̀ pátápá ẹgbẹ́ gbogbo tó tó báyìí. Jìsí kìtẹ́lómi ní ẹnu pé nọ́mẹ́rin bẹ́ẹ̀ bí wọ́n gbádùn sí. Yóò wá gbówólé hánù wọ́n lò lóde. Káwọn fi kìlò déhùn. Alábẹ́sí àtàlà ń tàrà kéwà. Ọya ẹ̀jẹ̀ kájọ kàlá papọ̀ bísímillah. Alábẹ́sí àkàsọ́nà. Wọ́n yà ní àkàwùsọ̀kà. Àlẹ́sí àkọ̀rọ̀ sára. Wọ́n yà bá àkàsíkìlàkà. فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم ترميهم بجراد سجيل فجعله كعصف مأكول